bí mo bá ti kú kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà. Tó bá kú lónìí wọ́n á ṣe praise worship church service á hold wọ́n á sunkún mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀. Tó bá ti sunkún tán wá ní ẹ tí fún wa pọ́pọ́ọ̀fù tiwa o àkàrà tiwa dà. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ẹ tó kú ní tiẹ̀ gbé sọ pé mi ò ní kú fọ́tayọ̀. Bí mo bá ti kú kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò máa yí Ọlọ́run nípò padà o. Torí pé mo wá yàn o bàbá. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn ló máa promise ẹ á tún ní mo change mind mi. Ọlọ́run kì í change mind ẹ. A sọ̀rọ̀ máyẹ̀ ni òwe bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ a lè rí lè ṣe a lè ṣe lè rí awí máa yàn. Ọlọ́run tó ti gbé ọ̀rọ̀ ẹ̀ga jù orúkọ lọ tó bá ti sọ tọ́ka ń dùn ni tó bá ti ṣèlérí fún ọ dídí ọ̀rọ̀ kó mu ṣe òun kì í ṣe ènìyàn. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn ló ti tán. Ọlọ́run sọ pé ó kù ènìyàn ló ti parí. Jésù lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé mi àti nínú ayé ẹ̀. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn àìlè yí padà. Olórí ayé ìyógo yẹ Olúwa mo wárí fún ọ àìlè yí padà o. Ìyógo yẹ nítorí àìlè yí padà rẹ. Ìyógo yẹ o bàbá. Èmi ó kọ́ kìkì rẹ Olúwa nítorí ó gbé mi lékè. Ó gbà mí lọ́wọ́ ayé ó gbà mí lọ́wọ́ ẹkú. Ó gbé mi lékè àwọn ọ̀tá mi gbogbo. Èmi yóò kọ́ kìkì rẹ o. Kàbíyèsí rẹ Jésù kábíyèsí rẹ. Ìwọ náà gbà mí kọ́. Kàbíyèsí rẹ Jésù kábíyèsí rẹ. Ó kọjá nínú ikún òkun pínyà sí méjì. Ó kọjá nínú iná ebèrú mẹ́ta jáde láàyè. Ó kọjá nínú ihò Daniel jáde láì farapa. Kábíyèsí rẹ Jésù kábíyèsí rẹ. A kì í kọ́ba nínú òru wá síbẹ̀. Kábíyèsí o olórí ayé. Mo yíká ọ̀tún mo yíká ọ̀sán mo súnmọ́ bàbá níwọ̀n ìgbèfà mo jìnnà sọ́ba níwọ̀n ìgbèje ẹni rọ́bà fi lọ́ba ń pa. Kábíyèsí mo gbé yìn mi wá o. Tótó ìbà rẹ tótó má ṣe báyìí ìbà rẹ bàbá òyìgìyìgì Ọlọ́run kìkìdá agbára.